kúnlé àfọ́ọ̀dù burú gan, ó burú dìsín. Dìsín báyìí náà. Ó burú dọ̀la. Aláàánú kan náà pè báyìí. Àló burú dọ̀la. Bàbá ẹ máa ń sọ kinní kan tí mo máa ń like. A máa ní ìyàwó ẹ̀ ló ń bọ̀. Máa sọ fún wọn pé ọmọ ìyàwó tèmi ló ń bọ̀ mi o. Try you. Wọ́n ẹ̀ tó máa bọ́ ẹ o. Kó náà lọ́wọ́ ẹni tí yóò bọ̀. Ẹni tó bá yẹn tó ń bọ̀ kó dúpẹ́ lọ́wọ́ lọ. Ayé ìbò yìí sàtìjú kò yìí sàtìjú ẹni tó máa bọ̀. Ìyàwó yín ṣe dáadáa. Kò ṣe dáadáa ń bọ̀ mi. Time tó máa shoot film lọ́wọ́ tí mo sì mi tó jẹ́ pílà mi. Tó bá wá tó bá distract mo lè ṣépè fún wọn. Ṣépè oyin sí pé mi ní ọkọ̀ ọ̀tọ̀ ni kò máa bú wọn mi ní bú wọn. Ẹ má bàṣẹ jẹ́. Mo lè ní tí ayé kò fẹ́ ẹ fẹ́ jèrè ọmọ ni. Ní time yẹ o tí máa shoot lọ́wọ́. Bí ẹni wà lójú ogun ni. Mo ti kóró pọ̀ orónú mi pọ̀ gan. Àìmọye mílíọ̀nù táwọn fi ń pa bílíọ̀nù lónìí. Orúkọ àwọn tí wọ́n ń dàrẹ́tì àti ìgbórúkọ Òkìkí Afọláyan ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ gan. Mi ò mọ fíìmù yẹn mi ò mọ yá. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Ṣebí nǹkan tí mo kọ máa ṣe bí nǹkan tí mo bá mọ̀ ṣe máa ṣe. Ẹ tí ìyá sinimá múvi ní abẹ́ ẹ̀ mọ́ ẹ. Mi ò mọ bẹ́ẹ̀ yà mi ò mọ fíìmù débẹ̀. Mi ò mọ fíìmù débẹ̀. Bí tí mo mọ fíìmù dé ní à ń pè kan ní Arena àwọn mákẹ́tà. Àwọn corporate pictures. Àwọn ọ̀dọ̀ Alhaji Abdullahi Abdulrasaki. Mo mọ fíìmù àwọn yẹn ṣe gan. Ṣé yàtọ̀ wà ń bẹ̀ ni? Yàtọ̀ wà ń bẹ̀. Then normal Yorùbá film YouTube. Normal Yorùbá YouTube. Mo mọ̀ ṣe gan. Tàbá lọ sókè díẹ̀ ká lọ sọ́dọ̀ àwọn African Magic. Eminenti. The African Magic Yorùbá. Okay, after Yorùbá. Àwọn fíìmù àtọ́ máa ń ṣe yẹn. Àwọn 1 hour 30 minutes mo mọ̀ yẹn ṣe. Tó bá ti wá kú, tó bá ti wá lọ cinema. Netflix, even àwọn Prime, ó ti ń kọjá. Ṣé ó tún lẹ́kọ̀ọ́ kan ọ̀tọ̀ téèyàn gbọ́dọ̀ kọ́ kéèyàn tó lè mọ ṣe irú yìí ni? Ẹ̀kọ́ kan wà ní. Mi ò lọ school, mi ṣe film maker, money maker ni mi. Ẹ̀yin wá pawó ni. Mo pawó ni mi ṣe film maker. Ètò ńlá ti dé, ètò bàbá ètò. Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́. Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná. Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀. Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sí orí ètò máa ní Oyinmomo lẹ́tọ̀. Ètò náà ni Oyinmomo láti ààfin wa níbí ní AK Media Concept níbi tí a ti ń dábí ẹdun tí a ti ń rọ̀ bí òwe. Ẹ jẹ́ kí a lọ sí ọ̀dọ̀ àlejò wa tí àwọn wa lónìí wọ́n ti ṣèlérí fún mi pé àwọn máa gbé wa débẹ̀ dáadáa. Àwọn á tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀, àwọn á tú gbogbo ẹ̀yẹ́ bẹ́yẹ́bẹ́. Ọ̀gbẹ́ni Òkìkí Afọláyan, àwọn adárúkọ tí wọ́n ṣùgbọ́n Òkìkí ni gbogbo ayé mọ̀ wọ́n sí. Ẹ mọ̀ káàbọ̀ o. Ẹ ǹlẹ́ o, ẹ kúlé. Mo rókìkí mo rówó. Níbo? Mo rókìkí mo rọ́lá. Mo rí dàrẹ́tọ̀ tí ó ń ṣe dáadáa láàrin àwùjọ lónìí tí kò ní bàjẹ́ o. Upcoming director. Ẹ̀yin sọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwa mọ̀ yín dáadáa. Bàbá ẹ dárúkọ yín dáadáa lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ mi ni Òkìkí Afọláyan. Òkìkí Afọláyan. Ẹ ti wá ń bá kíní bọ̀ ní méní méjì mẹ́ta ó tọ́dún mélòó tẹ́ ti ń ṣe kíní tẹ́ ń ṣe yìí. Kí ni mo ṣe? Dàrẹ́tọ̀ náà ni ká darí eré. Oh, okay. Ẹ máa la o. Àlà àdébẹ̀. Tẹ́tí ṣe kíní. Give and take am pé 10 years ago. Ọdún mẹ́wàá. Ṣùgbọ́n ariwo tó wà níbi kíní ju ojú ariwo tó ti ń ṣe fọ́dún mẹ́wàá lọ. Mi ò bẹ̀rẹ̀ as director. Ó yá ẹ gbé mi débẹ̀. Okay, anyway, mo bẹ̀rẹ̀ career mi as continuity manager. So. Lọ́dún mélòó sẹ́yìn? Bí a kí wá mi calculate ẹ̀. Ó yá. But mo ti wà ní field. Nígbà tí láti 2001. Bí ọdún 2001. Bí ọdún mẹ́tàlélógún ni o. 23 years ago. Lọ́dọ̀ àwọn ta ni. Níwájú àwọn ta ni. Okay, mo bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ àwọn Dẹ̀jọ́. Túnfúlù. Dẹ̀jọ́ Túnfúlù. Kọ́lọ́mbà àforíjì. Kò foríjì àmì náà. So then mo bẹ̀rẹ̀
àwa ta fẹ́ ṣe everybody fẹ́ kọ́ film fẹ́ máa heart bla bla you know understand so mo bẹ̀rẹ̀ a máa ń jó kiri ìjọ tá a mọ̀ ń jó. ìjọ tẹ́ ẹ̀ mọ̀ ọ́ jó. àwa dé oní tíátà dé iná ọdẹ nà mí ọ̀nà mi gan. ta ló nà yín gbà náà. afọ́dún yìí. Kúnlé Afọ́dù. màá ní backstage kíní kan 6 angles on stage àbí 9 angles on stage àbí tá a fi jẹun lé nìyẹn ìyàtọ̀ jẹ lórí ẹ̀ pọ̀. tẹ́ ẹ̀ mú jẹun lónìí. àfijá àjìyà. wọ́n sálámọ̀ sí wa ni mo bá ti ń lọ. àfijìyà ò ná then so later ìgbà tí ó wá yá tí mo wá lọ sí riaza wọ́n sì ṣáà ní kí n máa ṣe wọ́n sì ní bẹ́ẹ̀ náà ìgbà tó bí wájú àjẹyàn jẹ. màmá yín ló ní kẹ́ mọ́ ṣe lọ. yes na. ó ta máa ń gbọ́ nípa àwọn òbí máa ní irọ́ o mo fẹ́ kó di lọ́ọ̀yà ni o irọ́ o mo fẹ́ kó di ẹnjìníà ni o. ìyá Sunday support mi. ìyá Sunday support mi. mọ́mí Sunday tán bí òkìkí ọmọ afọlá ni mo ṣe lọ. wọ́n ní ma ṣe lọ so then ọ̀nà lọ sanwó fọ́ọ̀mù sanwó pé ẹ̀ ṣe wàhálà yìí. so a máa wà rí àzá máa jó owó mọ́tò rẹ̀ àzá kan ti pọ̀ jù. láti bo sí gbòǹgbà náà. báyìí mo ń gbé ní Ṣógúnlẹ̀ Sòdẹ̀jọ́ ń gbé ní Ṣómólú. ní Bàrígà. ní jàsẹ̀mọ̀rígà ìlú Àbẹ̀yẹ̀ṣà Onípàn gangan náà nígbà yẹn so láti Ṣógúnlẹ̀ máa lọ sí Onípàn lọ ṣe àwádé stuff wa which everybody fi bẹ̀rẹ̀ anyway later ó tún kó kúrò ní Onípàn wọ́n lọ sí ọ̀nà Ìyànàpájà ìdádúró kọ́ bus stop wọn bẹ́ẹ̀ náà but then like I was saying mo ń lọ riaza bí kò dé káfọ́dù dé kò ní àkọ́ note kò bẹ̀rẹ̀ sí náà wà which is normal. ọmọ náà yẹn ti ẹni. tó bá ṣe rárá wà náà. Kúnlé Afọ́dù. Afọ́dù burú ó burú gan ó burú dìsín. dìsín báyìí náà. ó burú dọ̀la. aláàánú kan náà pé báyìí. àló burú dọ̀la ó burú dọ̀la ó burú Afọ́dù burú gan náà wà ó ti nà rí tẹ́kùn bẹ́ẹ̀ ni yẹ ké. àbá pàrẹ́ wà lẹ́yìn ni. ìran aláfọ́dù nàyàn èmi mọ̀ ń ké. Afọ́dù but ó try fún wa gan because tó bá ń ṣòwò ní àní discipline. ó ṣe dáadáa. ọ̀rẹ́ ló ṣe fúngbà ya fíìmù tó ń ṣe kà ní but. ẹ wo kámẹ́rà ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ dúpẹ́ fún. shout out to you Mr. Afọ́dù Kúnlé Afọ́dù boss man respect. so aṣá wa ń bẹ̀ yẹ a máa ń ṣe so this particular person ọ̀gá làwọn náà but òun ò kí ń bá wa ṣe gbogbo wàhálà yẹn òun bá ti lọ tiẹ̀ ó máa ṣùd láwọn dé ìjọ kó kàn tiẹ̀ dé láti Túndé Dixon. ọ̀bọ yìí wà ó kàn wá sí riaza kí ló ń ṣe gangan mo ní ìbéèrè à ń ṣe kó lè. à ń jó àwádé. ṣé lọ location rí mo ní mi ò lọ rí o location kẹ mi ò lọ location rí o ò lọ location rí òun níṣẹ́ kan o iṣẹ́ akérèkọ̀ bọ́ iṣẹ́ àdàkọ̀ bọ́ nígbà yẹn òun níṣẹ́ kan kí ni kan tí màá mú gbé àbí máa lọ. mo ṣáà ti ẹ̀ sóbàtà ní fún táìtù mi yẹn ẹ̀ sóbàtà kọ́ sóbàtà kẹ́ òye sóbàtà mi ìná ti pẹ́ gan. mo ṣáà ní akíńjẹ́ ká lọ máa lọ pé mo lọ location ni. so máa kọ́ lọ location professional location kò ṣáà location táwa ń ṣe nígbà táwa ń jó kí wọ́n kọ́ lọ location pé wọ́n pe kámẹ́rà ìbọn làwọn aláwọ̀ crew pé kọ́ máa wà Túndé Dixon lọ́kọ̀ mi lọ sí location láyé mi pé màá kọ́kọ́ wá rí artist. èyí tó ṣe fún jẹ́nà lọ́hùn ṣé oore ni àbí kí lè lè pé. àṣé ó jọ bí lójú yìí ni. ẹ dúpẹ́ lọ́wọ́ Túndé náà. Dixon shut up. so nígbà yẹn ṣáà pẹ̀lú pé màá kọ́ wá rí actor pé apart from our own boss which is Dẹjọtúnfúlù then àwọn set here ọjọ́ ń ṣe mo kún màá kọ́ rí pé mo rí actor pé àwọn yìí kákọ́ di àwọn ògùngùn èèyàn rẹ̀ ni ó pé actor ni ó ẹ lè gẹ̀ẹ́sì ẹ lè mọ Fúnṣọ́ Adéolú finest pé màá kọ́ rí actor gbẹ́lẹ́ ṣe àwọn fíìmù kan báyìí kí ló kọ́ fíìmù yìí alẹ́ ariwo bí àwọn alẹ́ ariwo kan táìmù yàrá fíìmù yẹn láwọn lọ láàlà ó gbà wọn kọ́ bẹ́ẹ̀ gbà ẹ́ Fúnṣọ́ Adéolú rèé finest actor but luckily for me nígbà ẹ pé mi ṣe rò pé mo ti rí actor òun ò rí bẹ́ẹ̀ o òun kàn rí mi bíi what's up báwo ni then so they now make it so easy for me so Túndé Dixon wá sọ fún mi pé kí ni ó máa wọ̀n mi kí n kọ́ pé acting tí mo ṣe ó lè lọ gun it is better kí n wá nǹkan kan ṣe mo máa ní fẹ́ kọ́ kámẹ́rà
bọ̀ mo kéré gan so wá ní bá kọ kámẹ́rà. Ilé ìlú kámẹ́rà ń gbà náà. Mo ti kéré kámẹ́rà ni máa tóbi. Gbangba ni kò sí ọgbọ́n ẹ̀jẹ̀ àbúdá. Àwọn justice ń gbádùn báyìí. So máa ní àwọn ni máa kọ kámẹ́rà wọ́n ní kí n máa kọ́ wá ní lọ́kọ́ continuity. So nígbà continuity yẹn mo ti rí ẹni tó máa ń ìkànnà ọ̀gá wa Olúmídé Adédayọ̀ tó máa ń ṣe continuity yẹn wọ́n pè yẹn ní ọ̀bọ ló máa ń pọ̀ nickname wọn. So torí wọn writing wọn fine máa ń gbé mi lè mọ kíní yìí o ẹni tó kọ̀ nǹkan gan orí nǹkan tó kọ̀ ká. Èyí dókítà ló ń kọ́ ni. Wọ́n kò kọ́ wíníwíní báyìí. Kò yé mi wọ́n bá òun fẹ́ mọ eléyìí èmi ò lè mọ́ṣẹ́ yìí o. Ọjà sílẹ̀ ní àkínkọ́ kíní kan bá ní ṣáàlẹ̀ máa gbowó ṣàgbowó. Òun náà burú. Torí pé mi náà yà. Èyí náà máa burú báyìí o. Mo yẹ wọn náà. So gba pí ẹ ti mọ̀ pé ọ̀bọ yìí táwọn bá mú dáadáa. Kò ní mọ̀ nǹkan tó wá kọ́ yìí. Kò ní mọ̀ tó wá kọ́ yìí. Bẹ́ẹ̀ dẹ̀ ti rí pé tó bá dẹ̀ mọ́ ló máa pí ẹ̀ tó ló láìpẹ́ kò lórúkọ wọ́n lè àmọ́ táwọn náà rí ń gbà yìí náà. So mo wá kọ́. Ẹ ṣáà kọ́. Mo wá kọ́. Mo ti rò pé mi ní mọ̀ but luckily for me mo mọ̀. So later I have to go through some bosses in the industry. Ṣéun Ọláìyá, Saheed Oscar, Muyideen Ẹ̀sáyìndé. Basically kì í sọ pé àwọn ìyẹn mo kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn again. So that's why sometimes tí yẹn bá fún mi tó máa compare pẹ̀lú Ṣéun Ọláìyá máa rẹ́rìn. Wọ́n á ní nígbà táyì kan tí wọ́n á ní irọ́ Òkìkí gùdù Ṣéun Ọláìyá gùdù Òkìkí gùdù Ṣéun Ọláìyá. Mo mọ ibi tí okùn yẹn ti ń bọ̀. Àmọ́ ìyàtọ̀ tó wà láàrin mi àti Ṣéun Ọláìyá. Gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni. Ó jí bí olú. Ṣéun sí mi báwo lè fẹ́ papọ̀. Ẹ tí mo tẹ̀lé as continue tí mo kọ́ṣẹ́ tí mo ń slate lẹ́yìn ẹ̀ tí mo lọ tún ṣẹ́kọ́. Mo tún ṣẹ́kọ́ lọ́dọ̀ Ṣéun Ọláìyá, mo tún ṣẹ́kọ́ lọ́dọ̀ Saheed Oscar, mo tún ṣẹ́kọ́ lọ́dọ̀ Mr. Saliu. Ẹ wá fún mi wé wọn. Bọ́n gbà tẹ́tí ló ń tunkọ́ yìí ẹ̀yin ti rí ọjọ́ iwájú ẹ̀ pé kí ní ilẹ̀ máa da o. Mi ò rí o. Kí ara ń lọ ń tunkọ́ tẹ́ ìyá síbò míì. Mo kàn believe pé tí n bá fẹ́ ṣe nǹkan tí n bá fẹ́ ká ní pé kíní ni mo fẹ́ máa ṣe mo must mọ̀ o tí n bá mọ̀ mi ní ṣe o. Àmọ̀ dájú dáadáa. That is me for you so I don't like kí n máa ṣe nǹkan kan wá sọ pé ń ṣe báyìí mi like ẹ má fẹ́ mọ̀ nǹkan kí n mọ̀ ìdẹ̀ nípa nǹkan mi mọ̀ ẹ̀ máa ń mọ̀ gangan má fẹ́ mọ̀ nǹkan má fẹ́ try àti mọ̀ nǹkan so I have to learn and God so good ọ̀nà ọ̀dẹ̀ bá mi ṣe mo wá ń ṣe díẹ̀ so there was this guy tó ń pè ní Samson Kògbèrègbè mo ti ń lórúkọ as a continuity manager mo ti ń dowó then the person mi tilẹ̀ gbàgbé tó sọ mí di tó fi mí sí timeline gangan tó jẹ́ kí n. dẹ̀ tí wọ́n pè lọ́tún Abbey Lanre director làwọn lọ́dún Fálọ́hùn. Mo kéré mo ṣe continuity like I said. Àwọn yẹn wọ́n pè mí díẹ̀ wọ́n pè mí Òkìkí wọ́n pè mí mo ń jẹun mo ń ṣe. So wọ́n fẹ́ ṣe this particular project iṣẹ́ Yétúndé Wùnmí gba ẹni ọ̀rọ̀ cocaine ṣe cocaine. Ògùn olóró gbà tó dé ló ṣe fíìmù náà Ògùn olóró. So Abbey Lanre director. Dípò Ọlájídé àbí Ìgbògi olóró. Ìgbògi olóró that's the title. Ẹ̀gbọ́n kan wà Dípò Ọlájídé ó máa ṣe costume àgbà ẹ̀ but ní sọ ti ń fashion Dípò wa sọ pé Òkìkí o ọmọ wa sọ fún wọn báyìí pé mo lọ́mọ kékeré kan ó mọ continuity gan ó mọ iṣẹ́ gan àwọn ní níbo níwájú Abbey ó fẹ́ pa ni ọmọ kékeré kẹ àwọn tó ti lórúkọ ló mọ̀ sòṣe o kíní kan Abbey dẹ̀kẹ̀rẹ̀ Abbey burú ẹ̀bọ̀dì bọ́kàn. òun náà tún burú. ẹ̀bọ̀dì gbogbo yẹn ló mọ̀ yẹn. tó wòye náà rà. so ṣáà ni kò lè ṣe o kíní kan kò lè ṣe o ọmọ Dípò ẹ̀ láì ṣe pé mi àti láìpẹ́ ẹgbẹ́ o ló bá yarí o. ó ní sẹ́. Dípò Ọlájídé ẹ̀ bá yarí pé alókìkí ni sẹ́ kò sí àdúgbò ló lè ṣe sẹ́ mo mọ ọmọ yẹn sẹ́ ó kàn lè kéré ní kíní kan ó gùdù kíní bí wàá mọ báyìí sọ o. ẹ ṣáà bára yẹn lórí sẹ́ẹ̀tì. ṣáà tó Délé Ògúndípẹ̀ náà ó dà pọ̀ jọ wà gbà yẹn náà. Délé Ògúndípẹ̀ ọ̀rẹ́ mi ti bẹ l'Amẹ́ríkà. ọ̀nà ṣáà support ṣáà eventually ní kí n lọ bọ̀ kí n tó lọ́rùn wá sọ wọn ọ̀gá mi Bàràtúndé Olúmídé pé máa fẹ́ lọ ṣe ṣé wọ́n ti ṣiṣẹ́ kan wọn ní Abbey Lanre pé Abbey Lanre
kó má lọ èmi gan tí mo jọ gẹ́ gan mi lọ bá ṣiṣẹ́ rí o ẹ̀wọ̀n gbà yà báwo pé so when I want to do anything that has to do with filmmaking tó wáyé pé gbọ́dọ̀ pé ó fẹ́ kọjá brain mi máa lọ bá màmí. Your mom. My mom. Wow. Màmí o fẹ́ ṣe nǹkan báyìí o. Bàbá ṣó ní fíìmù ni màmá ni. No bí ìyá mi ni ìṣèjọ́ nìkan ní pílà ni. Màmí o mo fẹ́ ṣe nǹkan báwọn dẹ̀ ni pé àwọn ọ̀gá mi ní pé wàá bẹ̀ burúkú má lọ embarrass mi o mo wá rò pé kí n má wulẹ̀ lọ́wọ́ mi wá ní ok jẹ́ ká fàdúrà tì after 3 days wọ́n á ní òkè kí n lọ. Your mom. Pé kí n lọ pé kò sí wàhálà mo dẹ̀ lọ. Àbẹ̀sí gbà yín. Kò gbà mí nìkan ká ló gbà mí as continuity ni kò bá dá o kó Yorùbá tí wọn pe continuity bá dé kúrò bẹ́ẹ̀ wọ́n sọ mí dán mọ́ ó wà drop me straight. Táwọn kan ní àmàdébẹ̀ o èèyàn líle ní o ó burú o. So nígbà yẹn kò wá ṣe pé mo ti mọṣẹ́ yẹn gan. Ká tó lọ ẹ jẹ́ ká sọ fún àwọn ará rẹ pé ẹni tí a mú wá Òkìkí ọmọ Afọláyan ni wọ́n ti ń tó wọ́n ti ń gbé bọ̀ ohun tí àwọn kan sọ pé ó le wọ́n débẹ̀ ó wá ń rọ̀ ẹni ọ̀wá ní bámiṣẹ́ lásán ó tún sọ wọ́n dánmọ́ ni kí ló mú eléyìí wáyé kí ló mú eléyìí dùn bàbá kí ló mú dùn ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín tó fi padà rọrùn bẹ́ẹ̀. mi ò mọ̀. mọ̀ kálẹ̀ fọ̀rọ̀ lọ. bá àdúrà máa mi wọ́n sí then. àdúrà ìyá ni. kálá àdúrà ìyá. ẹ sọ fún àwọn èèyàn nílé. àdúrà ìyá. ipa àyà ẹ sọ fún wọn nílé ẹ sọ fún ọmọ. àyà dà ọlọ́mọdé ẹ tó bá ní ìyá jọ ó tún yà tọ́jú ẹ o ò ní fojú sunkún yẹn sí o. àmín. impact wọn pọ̀ o. kọ́lá máa foríjì màmá mi. impact wọn pọ̀ o. so like I said the other time pé mi ò kó ikú mo ṣe yẹ gan gbà yẹ o kó ikú mo ti fantastic ní ṣe yẹ tó level later o. wọ́n ti ń pè é lọ́tún wọ́n ti ń pè é lọ́sì. but torí pé ó accept mi ó sọ mí dọmọ yẹ ó wá prefer kí n ṣe continuity tó ń bá direct. gbogbo iṣẹ́ tó bá ti wá ṣe ó wá prefer kí n so people ọ̀nà wá rí mi níri kò mọṣẹ́ tó mọ́ wọ́n wá rí mi níri pé tó bá lè mú abẹ́ láàrin máa pe ọmọ yìí definitely ó mọṣẹ́ bá sùn lọ́yẹ ni. òun ló wá fi wà carry the way tó fi máa fi pé mo ti mọṣẹ́ gan láwọn lọ fi mí kàn pé àwọn ọ̀gá. torí ní àwọn ọ̀gá yẹn gan ẹ̀rú sì ń bá mi gan láti lórí wá láti abẹ́ láàrin. so luckily for me mo wá. àdúrà yẹn ṣiṣẹ́ dáadáa. bẹ́ẹ̀ lọ nìyẹn so ìgbà tí kíní ọba lọ bẹ́ẹ̀ yẹ so kọ́ni wọ́n náà wà Samson kò gbére gbé Samson kò gbére wọ́n wá pè fún iṣẹ́ ní AK Media wọ́n pè fún iṣẹ́ ní AK Media so ó wá wá mo wá mọ̀ tó AK Media ti wá ń bí. mo wá mọ̀ tó ṣẹlẹ̀ because Samson náà òun náà continuity ni so máa ń busy gan so mo wá mọ̀ tó ṣẹlẹ̀ ṣá tó fà á ní pé òun ò lè ráyè wà ní Òkìkí iṣẹ́ kan wà àwọn AK Media wà ní ọ̀nà Ìkòròdú. face to face ó ṣe young that was the reason. family ties. no family ties kẹ. kí á là ń ṣe ńgbà náà face to face ni. la fi bẹ̀rẹ̀ ńgbà yẹn. ó lè ṣe young. wà ní ìsìnkú àdìbò àwọn ṣe ohun ìmúná dẹ̀ sí lórúkọ wọn gbé wó èmi ń dá láìkí tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́ kí n gbogbo ẹ̀ mọ́ra wọn járe. mo yẹ lọ nìyẹn. so bí ìgbà tí mo wá tún face to face again tí mo máa dé ìgbà tí wọ́n máa introduce mi sí aláṣẹ àti olùdarí tó ti dolóògbé kọ́nà bá fọ̀rọ̀ Ọmọlúwo Ọ̀gọ́mọ̀. tó bá dúdú fún wọn náà pé ok oní continuity máa rí o kìíní kan ìgbà tí ẹnà máa accept mi sísè kó accept mi as crew yẹn náà tún adopt mi. Òkìkí o wá sọ mí dọ́gba. Òkìkí o bí ẹnà sọ mí dọ́gba kọ́nà máa foríjì wọn. bí ẹnà sọ mí dọ́gba nìyẹn o ìyẹn wá dín pé kò tiẹ̀ yé mi lọ́ọ̀fù yìí wá pọ̀ àwa jọ ń ṣe fíìmù àti social life papọ̀ àwa jọ ń ṣe ìtòyìn. bẹ́ẹ̀ni ìtòyìn wóró sí wóró. ṣàdùpẹ́ lẹ́tà dem become ṣe lórúkọ wá everything wá then so there's a person tí mo ní dà ti ṣe shout out fún. ẹ bá sọ ẹ sọ sí kámẹ́rà. ó wà very very important. ẹ sọ sí kámẹ́rà. Bọ́sún Ọ̀tayẹmí. Bọ́sún Ọ̀tayẹmí is the main person tí mo lè sọ pé ó jẹ́ kí n do ní tíátà. Is the main person kí n do ní tíátà.
kọ́ mi ò mẹ́ntì gba fíìmù. àti abẹ́ṣe continuity abẹ́ṣe àwádé òun náà ló pilẹ̀ níbẹ̀rẹ̀. ló yẹ kí n tó ní tíátà because Bọ̀sún Adé ń gbé ní Ṣógúnlẹ̀ ni. Bọ̀sún wa ń kọ́ báyìí Ọ̀táyẹmí olówà ó ń ṣe fíìmù onífíìmù làwọn náà. so Bọ̀sún ló rí mi ní títì wá kí ni o ṣe kí ló ṣe ìmú ní àbùkọ́ láì fíìmù ni o máa ń jó kiri òun dẹ̀ wà lọ́dọ̀ Dẹjọ́ ọ̀gá lòun bẹ́ẹ̀ o tí ń bá máìndì o máa ọ̀dọ̀ Dẹjọ́ tí ń fúlù máa lọ sọ ló mú lọ síbẹ̀. Dẹjọ́ sì ní ńlá nínú àwọn òṣèré. so if not for him although wọ́n wo bí o but òun ṣáà látẹ̀gùn. bàbá tí gbogbo tí wàá mú tẹta tí mú ní ìpele yìí continuity àwádé tó máa ń sọ nípa director lónìí àwọn tó máa ń darí eré Òkè Afọláyan so wàá kéré nu ayé ni ní ńlá lẹ́yìn náà ń bẹ̀ bó lè ṣe á di pé tí wọ́n ṣẹ́kọ̀ làwọ̀ à ń darí eré bí àwọn àbẹ̀là rẹ̀. tí wọ́n máa dúpẹ́ lọ́wọ́ èèyàn níbẹ̀ yẹ pé mo ní chance mo dẹ́n tó ẹ́ pé the director popular níwọ̀n pàtì tiẹ̀ I will give it to AK Media. I will go back to AK Media. láàfin wa níbí. láàfin wa níbí. bó ló ṣe ṣẹlẹ̀. bó ṣe ṣẹlẹ̀ ni pé like I said earlier bàbá sọ mí dọ́mọ. ìyẹn ọmọ olúwo yọ̀ gámà. ló sọ mí dọ́mọ so it has been helping advice okay ṣe báyìí and it has been working for me dem máa fún mi lówó apart from owó iṣẹ́ kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ọmọ yín sọ̀rọ̀ rẹ̀ òkìkí wọ́n bí òkìkí o kí ló fẹ́ ṣe bẹ́ẹ̀ àgbà ọmọ yìí ọ̀nà so ọ wá pé níjì akọni. tó ń direct inú wẹ́ẹ́ tó fi fan fún àgbà náà lọ́hùn. ǹjẹ́ kó wá direct bàtà ògùn níjì wá ọkùnrin máa sọ pé òkìkí ò kàwé o kádùkú yín pé ò lọ school ní ẹ̀kí mẹ́rẹ̀ South Africa wọ́n máa fi bá mi ṣe eré ìwọ́de ò kàwé àwọn àníjọ́ kan máa pè wá ní inú ìdókòwò náà dùn pé wọ́n pè òun wá síṣẹ́ pé tóun bá ti achieve ẹni tí wọ́n máa achieve pé òun mọ̀ mí rí. níjì akọni sọ bẹ́ẹ̀. connection bẹ́ẹ̀ ń lọ pé at least orí mi pé mo kéré mo jẹ́ tó pé làákà yẹn wà níbẹ̀ láti grow beyond ibi tó wà nǹkan tó kàn fẹ́ hold me back ni pé mi ò kàwé. But so when you're going to be a good director, it's a not sacrifice to train me. Ní wọ́n pa, so mo lọ sílé wọn, so wọ́n train me díẹ̀. But wọ́n train me níbi kan, mo ṣe first film, Rado. But mo ṣe film yẹn tán, tí o kò wá wò, film yẹn dùn lójú wa, ó fine. But wọ́n jáde gan ó ta, ó popular, wọ́n yọ like, cut away, gbogbo ẹ̀ wà níbẹ̀. Àti mo gbọ́dọ̀ ọkùnrin èjì wọn ni do you know you just did rubbish? But àwọn èèyàn like ẹ only because àwọn náà rubbish bíi tiẹ̀. But fíìmù tẹ́mi wò tó da yẹ kí wọ́n á ní rubbish gbogbo make sense. Àwọn àjọ jókòó padà àwọn àjọ wò àwọn à ń yọ pé mo tún wá rí pé. wọ́n yọ tán. mi má wulẹ̀ nira mi lára. You still have a long way to go. If you think what you call the shape on the best, we are called the main name. So is that you choose to be like this or you choose to go further? Wọ́n pé wo bàbá go further lọ́ba dé kó bá ti wà ṣe bọ́ ẹjẹ́ kì í ṣe wà ní táńtọ́ lọ́hùn díẹ̀. So that's why I find myself níbi tí mo ní level tí mo wà lẹ́nu. Level wo ń bẹ o? Level directing style tèmi. Ṣùgbọ́n tó máa ń sọ nípa ẹni tí ó rí ṣe dára nídìí iṣẹ́ yìí tọ́lọ̀ ń káyẹ tó lówó tó tí gbogbo ẹ̀ ń ṣe bùsọ̀bùsọ̀ dára ó dàrú Òkè Afọláyan bẹ́ẹ̀ ni. mo bí ìdórúkọ fúnra mi ni mi bí ìdówó fúnra mi. mo Òkè Afọláyan ni mo build ní orúkọ mo wá popular bọ̀ owó níwọ̀nba tí mo ní ìyàwó mi ni so ẹ má miss ẹ papọ̀. ìyàwó mi kò ń ṣe fíìmù mo fi ṣe nǹkan tí mo ṣe. Ìyàwó tèmi ni ó help mi. So mo build orúkọ as Òkìkí Afọláyan. And they accept me through my job and everything. So yẹn ni film Òkìkí Afọláyan. Àrísìkí tó wá tẹ̀lé rẹpẹtẹ tá à ń gbó kìkì lọ́tún kí ló sì Òkìkí ti developer ilé ló tún kọ́ kiri báyìí. Gbogbo ó kọ́lé ó lòtẹ́ẹ̀lì ó ń travel ó ń ṣe shout out to ìyàwó mi. Ìyàwó yín ni. Ìyàwó mi nìyẹn. Òṣèré theatre làwọn náà. Yeah, of course, but òun ṣe àwọn businesses and everything. Àmọ́ olóore ni wọ́n jẹ́nu ayé yín. Olóore tèmi ni. Bàbá ẹ máa ń sọ kíní kan tí mo máa ń like. A máa ní ìyàwó ẹ̀ ló ń bọ̀. Máa sọ fún wọn pé ọmọ ìyàwó tèmi ló ń bọ̀ mi o. Try you. Wọ́n ẹ̀ tó máa bọ́ ẹ o.
kó náà lọ́wọ́ ẹni tí yóò bọ̀. ẹni tó bá yẹn tó ń bọ̀ kó dúpẹ́ lọ́wọ́ ayé ìbò kò yíṣà gbé káàrin tó máa bọ̀. ìyàwó yín ṣe dáadáa. kò ṣe dáadáa ń bọ̀ mi. ẹ sọ sínú kámẹ́rà dúpẹ́ lọ́wọ́ ìyàwó yín. ìyàwó mi Abímbọ́lá Ògúnnáwá Fọláyàn, love you forever, I love you so much my love. tí a bá ní ká wò dáadáa tó máa sọ pa pé èèyàn jẹ́ a record breaker, ẹni tí èmi ẹ jẹ́ kí n lo Yorùbá ẹ̀, ẹni tí orílẹ̀ gba ẹ̀sáǹsá sí, àwọn tí wọ́n máa ní òun náà gbà báyìí tọ́ báyìí tí ayé fi ń da fáwọn èèyàn, wọ́n ní Òkè Afọláyan wọn ló wà nù wọn. tá a bá sọ pa pé àwọn tí wọ́n lórúkọ lé ní bí irú àwọn Kìkì Bákàrè, àwọn oníbèbí, à ń lo oṣù kan, à ń lo oṣù méjì ní location, ẹni tó mú wálé pé ẹja manage cost, Òkè Afọláyan wà náà pé ẹja sáré ṣe báyìí tó dẹ̀ ń da tó nù táwọn èèyàn ń tẹ́ ọgbà láàrin ìgboro. Eléyìí kí ni ogun oníkẹ́sẹ̀nú tẹ̀fí ṣe léyìí. ṣé tí fẹ́ mi máa fi fast. tó fi ń fast tẹ̀fí àwọn tí ò lórúkọ gan tẹ́yìn náà ń jẹ́ káwọn náà tó ń dẹun táwọn èèyàn mọ̀ ẹ̀yìn ṣe rí ìrànlọ́ ẹ kí ló mú yín ṣe bẹ́ẹ̀. kò sí fídíò náà jù pé ok iṣẹ́ mi máa nọ́mbà yẹn ká sórí tí wọ́n jẹ́ fẹ́ mi fast. níjì àkànni mo notice pé tàbá wà lórí set a máa resume film shooting bí abi 9 bí abi 9 láàárọ̀ àdẹ̀bẹ̀ṣù láti 9 di bí abi 7 lálẹ́, you understand. Within that time every scene tá a fẹ́ yà a máa rehearse there, the director and the actors and the crew member almost to rehearse papọ̀ with the cameraman, so ọmọ àlejò àkọ́kọ́ ṣe rehearse àwọn tó yà. So mo wá ti kọ́ wọn pé even with the rehearsals and everything a ṣì máa ń ya 15 scenes with that time. So I now ask báwo lẹ ṣe ń ṣe tàbí máa yà. ó wá ní kí n mo notice mo ní mo kàn notice ni pé mi ò mọ bí fẹ́ ní orúkọ tó ò lè wà lórí set fún jù kò ṣeré pa. When you're filming when it's time for break you go for break. You understand. So ó lè wà lórí set wọn, then tó bá wà lórí set tó bá jẹ́ lightman but that particular time tí ò sí náà tó fẹ́ tàn tó dẹ̀ ní láti wà nínú ilé wa jáde. As a lightman tó bá ti ní tó bá reason láti wà nínú ilé láti ó lómele ó olùṣẹ̀fẹ̀rẹ̀ bọ́ọ̀ lórí stage. so mo wá rí pé there is no room for distraction, then kò kí n ṣe ọkùnrin níjì tó bá ya scene lọ tó bá ti wà lórí last shot fún this particular scene a ti pè mí Okeke what is the next scene. So why to pe action fún scene yìí ó ti prepare for next scene. tó bá sọ pé okay cut is taken ni pé a ti parí scene akọgbọ okay camera ó ti fún ẹ ní next angle kò ráyè kò sáyè kò dẹ̀ lè ṣe night. So mo wá eré tó bá jẹ́ night ńkọ́. ẹ̀yẹ yàtọ̀ bá ti prepare fún tó bá jẹ́ night ní ká lọ sùn láti bí abi 12 a ní ká ṣeré lọ a lè sùn di 6. So kò fẹ́ complain pé òru wa ní òun ti fún time ti prepare rẹ̀, you know. So mo wá bẹ̀rẹ̀ sí wo kí yẹn pé àwa tẹ́pà wa táwọn ṣe Yorùbá fáwọn òkè sábà ṣe rí aṣáájú ká kọ̀ọ̀ká script lọ tí máa yí put kí ni sí inú ìtawà náà ṣe táìpì ẹ̀kọ́ ṣó máa work. So mo wá gbé idea àwọn yẹ mo wá gbé wá sí Yorùbá. Èmi náà lè ní pé bí mo ṣe rí àbí mo tẹ fóònù àbí when I'm working. So then àwọn tó dẹ̀ ti máa ń burú yẹ gbogbo wọn gbà tí mo kó gbogbo oró wọn pọ̀ wá. èyí náà wá mi sára. Èmi ò burú, èmi tó dangerous wọn tẹ̀mí. Time tí wọ́n shoot film lọ́wọ́ tí mo sí mi tó jẹ́ pílà mi tó bá distract mi lè ṣépè fún wọn. Ṣépè sí pé mi ní ọkọ̀ ọ̀tọ̀ ni kò máa bú wọn mi ní bú wọn. Ẹ má bàṣẹ jẹ́. Mo lè ní ayé kò fẹ́ ẹ fẹ́ jèrè ọmọ ní time yẹ o tí máa shoot lọ́wọ́. bí ẹni wà lójú ogun ni. Mo ti kóró pọ̀ orónú mi pọ̀ gan. Bọ̀ bàbá nǹkan tó mú mi lọ sí ibi question ni pé ibi ìbéèrè yẹn wọ́n ní tí èèyàn bá pàdé àwọn tí wọ́n jẹ́ ọ̀gá tó burú ó máa padà da oró síyàn nínú ni àti wá jẹ́ kí èèyàn ga àbí kí àwọn tó bá alábẹ́ èèyàn kan là lu àlùyọ wọ́n lè mi ò kì í fẹ́ fà wọ́n fìyà jẹ mí o ṣé ó dẹ̀ máa yí sí fún ẹ bẹ́ẹ̀ bọ́tẹ́ yóò ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn ń gòkè wọ́n ń lórúkọ wọ́n ń ṣe dáadáa ń bẹ̀. táwọn tó burú bá lọ́ọ̀fù mi ṣé mi máa jẹ́ èèyàn ṣé Àbẹ̀láre ò burú ṣáfọ́dù ò burú ìbáfọ́dù burú ṣèbó tọ́ mi sọ́nà tó dá ṣèbó Àbẹ̀láre burú ṣèbó tọ́ mi sọ́nà tó dá èmi náà burú màá tọ́yàn sọ́nà tó dáa náà. èyí náà fi ń tọ́yàn sí ọ̀nà tó dáa ni. of course. láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa arábìnrin Yọ̀sọ́lá ọmọ Akíndéjú
aya àṣekún wọn ní kí ẹgbẹ́lẹ̀ fún ọmọ wa lé pé ẹ ṣeun tẹ́yìn náà bá dé orí ètò lónìí o. Madam Jọ̀sọ́lá ẹ ṣé o àdúpẹ́ o ìyàwó àṣekún ẹ dá báwọn. a máa pọ̀ sí ni o Inshallah. àṣekún. bàbá tí a bá wò lè ní a rí pé àwọn èèyàn ti ń ná owó rẹpẹtẹ sórí à ń ya fíìmù à ń ya sinimá movie wọ́n ná 500 million wọ́n ná àìmọye mílíọ̀n táwọn náà fi ń pa bílíọ̀n lónìí orúkọ àwọn tí wọ́n ń dàrẹ́tì àti ìgbórúkọ òkìkí Afọláyan ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ gan. mi ò mọ fíìmù yẹn mi ò mọ yà. kí ló dé kí ló ṣẹlẹ̀. ṣebí nǹkan tí mo kọ máa ṣebí nǹkan tí mo bá mọ̀ ṣe máa ṣe. ẹ tí ìyá sinimá movie lábẹ́ ẹ̀ mọ́ ẹ. mi ò mọ bẹ́ẹ̀ ń yà mi ò mọ fíìmù débẹ̀ mi ò mọ fíìmù débẹ̀ bí tí mo mọ fíìmù dé ní à ń pèbè kan ní Arena àwọn mákẹ́tà. àwọn corporate pictures. àwọn ọ̀dọ̀ Alhaji Abdullahi Abdulrasaki. mo mọ fíìmù àwọn yẹn ṣe gan. ṣé yàtọ̀ wà ń bẹ̀ ni. àwọn yàtọ̀ wà ń bẹ̀. then normal Yorùbá film YouTube normal Yorùbá YouTube mo mọ̀ ṣe gan. tàbá lọ sókè díẹ̀ ká lọ sọ́dọ̀ àwọn African Magic. Eminenti. African Magic Yorùbá. okay after Yorùbá àwọn fíìmù àtọ́ máa ń ṣe yẹ àwọn 1 hour 30 minutes mo mọ̀ yẹn ṣe. tó bá ti wá kú tó bá ti wá lọ sinimá. Netflix even àwọn Prime ó ti ń kọjá. ṣé ó tún lẹ́kọ̀ọ́ kan ọ̀tọ̀ téèyàn gbọ́dọ̀ kọ́ kéèyàn tó lè mọ̀ ṣe irú yìí ni ẹ̀kọ́ kan wà ní. mi ò lọ school mi ń ṣe film maker money maker ni mi. ẹ̀yin wá pawó ni. mo ń pawó ni mi ń ṣe film maker. ṣùgbọ́n báyìí kí ni ìgbìyànjú yín torí bí àárín London lónìí Amẹ́ríkà Canada lọ́la ṣé tí ẹ fẹ́ lọ kẹ́kọ̀ọ́ sí i. tó bá ti yá tí mo ti wá rò pé ok èmi náà fẹ́ máa ṣe sinimá mo fẹ́ máa ṣe lọ sí film school. ẹ fẹ́ lọ. so people have been calling me Òkìkí ṣe sinimá náà mi máa sọ pé ok wá kó directing mi máa ní kò sí nǹkan bẹ́ẹ̀ o lè ṣe kò sí big deal bẹ́ẹ̀ náà àwọn cameramen àwọn the crew once you want to get a professional crew which they are right wàhálà ìmọ̀ right ìmọ̀ normal thing everybody fi ń go ni mo kò wọ́ fún mi. iṣẹ́ ti gbìyànjú kan wò rí. mi lè gbìyànjú nǹkan tí mi wọn pé mi ò ní mọ̀. tẹ́ ẹ̀ tí ì nímọ̀ ń pa ẹ̀ ó sì yẹ kí n ṣe kí n bá mọ̀ dáadáa ni. a situation whereby you tell me o fẹ́ pè mí kí n wá direct fine cinema job o wá pè professional crew so it means tá bá parí iṣẹ́ yẹn all glory is coming to me as a director but ṣe bí nǹkan mo ṣe so am I killing myself or helping myself. na wọ́n tún náà ṣé mo ń para mi sí ni àbí mo ń para mi okay they will not be like wọ́n máa pè bọ̀bọ̀ yẹn good cinema job tó ṣe yẹ ó ṣe kíní kan ìjọ kan kí èèyàn kan ti wá rí pé òun ló máa ṣe cinema ńlá la kó tí a lọ pè mí kó máa pọ̀ wọn cameraman tó good tọwọ́ yín àbí tọwọ́ yín jọwọ́ ọwọ́ àti mọ́ jẹ́wọ́ kí n máa tẹ́ ayé àti mi wọ́n lé olúwa ẹ̀ ń lọ yìí. bọ́lá kì í jẹ́ sọ ìdánù pé kéèyàn tó lè tara bọ̀ nǹkan àbí kó tó lè ṣe nǹkan ó kọ́ dáadáa o kọ́ tó tá a bá ní káwò dára Òkè Afọláyan lórí ti ẹ̀dẹ́ a rí pé àwọn èèyàn jẹ́ onígbọ̀wọ́ yín lọ́tún lọ́sì ẹ dárúkọ ẹni tí ó rí títí pé àwọn náà lè ṣe tíátà ìgbà ọ̀rọ̀ lẹ́jọ́ tún fúlù ẹ dárúkọ ẹni ẹlẹ́ẹ̀kan náà yàn tí kíní kan Bọ̀sún ẹ dárúkọ ẹ pàdé lẹ́jọ́ tún fúlù kọ́ lọ́ba àforíjì ẹ pàdé Kúnlé Afọ́dúnrìn àwọn ọ̀gá mi pọ̀ mi kò ọ̀pọ̀ dáadáa nínú ẹ̀ náà ni ẹ dárúkọ ọ̀gá tiwa ń bí bàbá dáadáa bàbá mi ni ẹ̀yọ́ ṣọ́gá mi gbogbo àwọn eléyìí kí ni ó kọ́ yín gẹ́gẹ́ bí ẹ̀dá ní ìhùwàsí ọmọ èèyàn sáwọn tó wà ní àyíká ẹ̀ bí a kì í sọ lè bú díẹ̀. no pé mi understand. what has it taught you pé eléyìí ẹ̀kọ́ kan nínú ayé ẹ ti bọ́ oríṣiríṣi èèyàn pàdé. ẹ̀kọ́ tó jẹ́ nínú ayé ẹ̀kọ́ yẹn ń ṣẹ̀kọ́ tí mo máa ń sọ bó máa ń ṣe nínú wa mi. ó yá. I máa ń ṣe nínú wa mi like helping people giving people things tó bá yẹn ní tó bá bá mi máa rí pé mo lè ṣe màṣíwá that is why because mo pé life was easy you know then if I'm not careful tó bá lórúkọ tó bá láwọn kankan tó ń ṣe àwọn kan máa take àwọn kan máa tó bá ṣe tó bá pẹ́ mo ṣe máa ń gbé kínní tẹ́yìn bá dé tó bá pẹ́ báyìí lè máa ń gbé tìyín tí bá dé báyìí ẹ lè bínú so that the jẹ́ lóde mo tó pé for the past 12 years mi ní new friend.
àwọn tí bí. àwọn tájọ bẹ̀rẹ̀ nígbà tí ó sin kankan. náà lè ṣe àwọn àjọwádìí sìn. wọ́n ti understand di Òkìkí Afọláyan. tí n bá sọ pé yaya mo ayé fẹ́ bàjẹ́ ni kò ní take offence. torí ti mọ̀ pé ó sì ti mọ̀ nǹkan tó ṣe. kí ni ẹ ti wá nìyẹn. kí ló wá. n tó máa ń wá ó máa ń wá o. ó máa wá gan. àgbà wa so ó ti máa mọ̀ pé àkíní ẹ ti wá sára Òkìkí nìyẹn. but tí bá yẹ kó mo lọ kò yẹ kó kò ń ṣe irú wọn mo ṣe ń bá ṣe tí bá ní new friends. tẹkùn ṣe ń láwọn ọ̀rẹ́ kan àti ẹ̀dẹ̀rẹ́ ó ti ń dá lọ́kàn kí wọ́n ní pé orí ẹ yí ni kí ló wà lọ torí ó ti ń lówó torí ìyàwó ẹ ti ń ẹ̀pù ẹ̀ ó ti ń gbàgbé irú àwa yìí. so kò ní understand me so that's why I just say okay let me just keep my people àwọn tó mọ̀ pé bó ṣe rí lélẹ̀ so if I do this thing they will understand me he has been doing it even kí olórí ẹ tó dé. Ọlọ́run mo mọ̀ pé mo bá ní dúpẹ́ tó pẹ̀lú ògbọ́rọ̀ àárín yóò ní dàrú ìgbéyàwó yóò mọ̀ lóyún yóò mọ̀ ládùn sí i èṣù bí èèyàn bí èṣù kò ní wọlé wá o ẹ ti wá mọ̀ṣẹ́ lójú ìyàwó àìní mọ̀ṣẹ́ mọ́ kò ní kàn fún yín ìyàwó náà ti wá ń da wọ́n ti ń gbọ̀n wọ́n ti ń mọ̀ṣẹ́ àtàwọn náà ti ní mọ̀ṣẹ́ mọ́ kò ní ṣẹlẹ̀ o tó Adéyẹmọ Kazeem ní orúkọ tèmi mo lè wí wá náà ní àgbádùn Òkìkí ọmọ Afọláyan Òkìkí tẹ̀ ń jẹ́ ṣé ìnagijẹ ní àbúrúkọ gangan tó sọ yín láti lẹ̀. ní kúkúrú ìyá àti bàbá ò sọ mí lókìkí Afọláyan Lawrence. But like you said, the story for another day. Story ọjọ́ mi ọjọ́ rẹ̀ ní tó oníyẹ̀ṣe ọlọ́bẹ̀ ṣe ọlọ́kà ṣe gbogbo náà ni adúpẹ́dúpẹ́ tí adúpẹ̀pẹ́ òkú fún ẹ̀ṣẹ̀un tí à ń rí yín bá ẹ̀ṣẹ̀un tí à ń pè yín Adéyẹmọ Kazeem ní orúkọ tèmi o ọmọọba ní Sàárẹ̀ Olú ọmọ Àjàlá Erin ọmọ Àjàlá Ọ̀sọ̀ Módìṣàngó ará Àbáyọ̀mí Ọya Àdíòrì òṣà tí gbogbo ara Ajíkànjẹ́ ń fi òbí kàn kẹ́ òun náà ni Ọya ara Alájọ ló ń fi ojú di ẹ̀yà lọ sílé bàbá mi ní Sàárẹ̀ ó dàbọ̀.